Ẹ kú dédé ìwòyí níbi gbogbo tẹ́ ẹ ti láǹfààní láti máa wò mí. Orí ìkànnì yìí náà la ṣì wà, Awalálèdè TV. Tẹ́ ẹ bá gbàgbé, lórí ètò yìí láti sọ wípé a ó máa kà nípa àwọn ọ̀rọ̀ Yorùbá, ìwé Yorùbá, ewì Yorùbá láti fi gbé àṣà Yorùbá wa yìí lárugẹ. Lónìí ká tó máa tẹ̀síwájú, orúkọ mi ò yí padà o, Ògúnmorótì Ọládayọ̀ òun lórúkọ tèmi. Lónìí a ó máa wo ewì tí mo pe àkórí rẹ̀ ní Èégúnjé. Èké ti dáyé ọjọ́ ti pẹ́, rìbá ti ń sọsẹ́ ọ̀nà ti jìn. N ò tètè mọ̀ pé rìbá lọmọ aráyé paláró tó dẹ̀gúnjẹ. Àṣé orúkọ tuntun tá a fowó ìdákọ́ńkọ́ fún lẹ̀gúnjẹ. Àdàpè owó ẹ̀yìn lẹ̀gúnjẹ tó gbòde. Èégúnjé ló dùúdò ohun àmúṣeré. Èégúnjé wá wẹ̀wù àgbékọ́ fòṣìṣẹ́. Èégúnjé wá wọ agbádá fòṣèlú. Èégúnjé dàlàbọrùn fálákọ̀wé. Bó o délé iṣẹ́ tó lóun wáṣẹ́, wọn á ní kó o tọmọlúàbí rẹ ṣe. Abánirọ́ọ̀nù ilé epo yóò fẹ́ gbòbì kó tó tepo tá a sanwó fún. Bá mi ti mọ́tò yìí, ọ̀rọ̀ lórí ẹ̀tọ́ mi dání. Òbí tó bá sojúṣe lọmọ rẹ̀ ń ráàyè sílé ẹ̀kọ́ gíga tó dára. Ọmọ ọṣẹ́ tó bá mọyì ọ̀gá ní rí ìgbéga. Ọmọ ọ̀jọ́ tó ṣẹ́tù àlùfáà ní ìjòyè láàrin ìjọ. Ègún jíjẹ lẹ̀gúnjẹ tẹ́ ò bá mọ̀. Orí mi má jẹ ń jẹ̀gún mọ́yán. Ẹ jẹ́ yára jáwọ́ nínú gbígbẹ̀gúnjẹ. Bẹ́ẹ̀ kọ́, bẹ́ẹ̀ ò gbọ́. Ojú gbogbo wa ni yóò ṣe. Nígbà tí ègún tẹ́ ẹ jẹ yóò máa jàràn ìbí èpè. Òróǹro kékeré tí baṣẹ́ ẹni jẹ́ lẹ̀gúnjẹ. Ẹni gbẹ̀gúnjẹ mówó oṣù. Pípọ́n laṣọ irú wọn ń pọ́n gbẹ̀yìn. Bó o bá yẹra fárùn burúkú yìí, lẹlẹ́dùwà tó lè bá jẹnirun wí fún ọ. Bó o dá lúrú pọ̀ mọ́ làṣà ojú owó rẹ, nìbùkún tó lè wà lórí iṣẹ́ tó ń ṣe. Báyìí ni a parí ewì yìí lónìí. Ká tó máa lọ lórí ètò náà, mo fẹ́ béèrè lọ́wọ́ yín, ǹjẹ́ yín náà ò máa gbẹ̀gúnjẹ láàyè tẹ́ ẹ wà? Ẹ jáwọ́ lápọ̀n tí ò yọ̀ kẹ́ gbómi lákaná. Ká tó máa lọ lórí ètò yìí lónìí, lólùfẹ́ yín náà ni o, Ògúnmorótì Ọládayọ̀. A ò nífẹ̀ẹ́ lòmíràn ṣe yín, a ò nífẹ̀ẹ́ lòmíràn ṣe mí. Ó tó dìgbà mìíràn táwọn máa pàdé. Ire o, ó dàbọ̀.